Welcome to KABEREMURE TV. Àgbàlẹ̀ ọmọdé làwọ̀ ẹ subscribe síbẹ̀. Èmi ògùn níyì ni ó. Èmi afíjòlè tí jẹ ní gbẹngbọkọ. Mo wọlé alára mo kó wọlé alára. Mo wọlé àjèrò mo kó wọlé àjèrò. Ẹ kàn mọ́ bínú. Olówó tèmi náà retí ló jẹ́ tí wàá rí mọ́. Tó bá dọjọ́. Ìgbà yóò rí bí tírì, ó ní ọ̀rùn mi la ìgbà yóò kò bí tí kò. Wọ́n ní bàtà ṣe ọlọ́run tó dúpẹ́. Oyin ní kùn lórí rẹ̀. Àbálejò kan wọ ọbọ̀. Òjò tí ó ojú ọ̀run tí gbó ti gbá mi títì. Ṣé ìwọ̀nba iṣẹ́ tẹ fi àárọ̀ ju ayé yìí ṣe náà rí? Ẹkùn sọ̀rọ̀. Ẹkùn sọ̀rọ̀. Tẹ́rù bá kọ òkè tó kọlẹ̀, ó níbi kan àtún gbé kà. Lukosi ìbárò lẹ́ ń sọ kí ló dé tẹ wá rìn jùmọ̀ mi kankan ṣé mi ni ẹni tí wọ́n lọ gbẹrù lọ́wọ́ ẹ̀ ni àbí kí n pè mí. Mẹ́bí wọ́n ni yóò jó. Kò ṣàfura ilẹ̀ ń wò. Bíyèsí ẹ̀yà Gírì múlẹ̀ gírígírí múlẹ̀ ọmọdé odó tìlú àgbààgbà ọmọdé odó tìlú àgbààgbà ẹkùn sọ̀rọ̀ ajá òbúdọ̀ gbé ẹkùn sọ̀rọ̀ ajá òbúdọ̀ gbé. owó lọ́wọ́ mi. Ojo tó o kó sọsọ ẹnu ṣé ti fi Ọlọ́run bí ọ pé bí tiẹ̀ ṣe bàjẹ́ mọ́ bá tèmi jẹ́ ìwọ kọ́ lọ láyé rẹ o tó mọ̀ pé ayé rẹ ti dayé ba pàṣípààrọ̀ kó o tó wá pààrọ̀ ayé tèmi jẹ́ ètè sọ fún ọ mo fò sa òkè tọ̀dá ọmọ fi bì ọ wojú mi dáadáa dákun torí Ọlọ́run Òjó èmi ò jalè o má kò lè ràn mí tèmi mọ́nu mọ́ sì tún láyé rẹ pàdé mi kò kí mi tó bá fẹ́ kí kájí ká gbòòrò tàbárìn gbòòrò. ti aláyélúwà wọn ò pè mí sí ni bí n bá mú Òjó mo lè mú Òjó kí n sòjó dáyán mo lè mú kí n sọ di kẹ́ńkẹ́. Ikú ò ní pa ọ́. àṣẹ. Àwẹ̀ wo èmi jagun lẹ́gbẹ̀ẹ́ sóògùn wọ́n ní ṣé wọ́n jẹta mo ní wọ́n jẹta wọ́n ní ṣé wọ́n jẹra mo ní wọ́n jẹra èmi tó. Tí ń bẹ ní ìlú kẹta mẹ́ sunkún ló mú ó mú síkún ó wá jò fúlẹ́fúlẹ́fúlẹ́ ó wá mẹ́rù rẹ̀ ó dà sínú àdó ó lẹ́ ń wò yìí kò tán bẹ́ẹ̀ o ẹ má wò mí ràn o àbà kẹta náà àfọdò kínní wọn ń polè ó ní òun jàgùdà ó tún mú ó tún jò sunkún ó tún fúlẹ́fúlẹ́fúlẹ́ ó tún mú ẹrù rẹ̀ ìnígbàkú yín ò lè lóye ìnígbàkú. tí n bá sọ pé mi ì mọ nǹkan kan pa ẹ mo gbọ́ torí. Ó bá dọ̀rọ̀ náà ni ó tún mọ rí yín. ti gbé wọn ọyá ò ní jèrè sẹ́wọ̀n ni. Àwọn tó sì rí ẹ kòrókòró báyìí wọ́n rí ọ ni wọ́n náà ń jalè ṣé wàá fẹ́ bà mí lójú jẹ́ ni. Ìwọ̀n bá ṣóko taṣájà tí ìwọ̀n boko taṣájọ ń ṣe náà la fi ń jẹ la fi ń mu. Ìtọ́ bá sì ká ìwọ̀n bá aṣọ tó bá ká ìwọ̀n àmọ́ ń rà fún ọ èmi náà ń rà. Èmi ò wá gbọ́láago ṣiṣẹ́ o. Àwọn tó sọ pé náà ń jalè ọ̀ ń jalè ní o. Tó ìyá mi. kábíyèsí o. A kú oríire o àwọn kìnìún wọ̀nyí ni a dé yìí o wọ́n gbórí bọ̀. Kábíyèsí mo ń sá fún yín wọ́n ní iye ìtúwúrè ọbẹ̀ yèrè pé àṣàrò bẹ́pẹ̀ o òun mi tó wọlé gẹ́bọ̀ ó lẹ́yìn tí ó jẹ́ òtí ìpè mẹ́ta ọmọkùnrin yìí mà jẹ́ oríire. Àwọn mọ̀dà. bàbá sì wí wọn ní obìnrin ẹnu wa rùn alúpàìdà ni wọ́n wá lò fún yín èmi ọ̀kàn fẹ́ sọ̀rọ̀. Ẹ̀yin méjèèjì ẹ lè lọ inú túbú. a lè ní kò sí wàhálà kábíyèsí ló fẹ́ rí ọ láàfin. Kábíyèsí fẹ́ rí i. Ìyá mi ṣé kò sí lábẹ́. lọ́wọ́ yìí bó o ti rí mi yìí ọmọ pé ò sí ṣòro kò sí wàhálà. a ti wá mọ̀jọ́ relé ọba. ayé mi ò. Ó di fọ́ ọ̀nà ìgbafẹ́ pọ̀ sórí ìlú alágẹmọ tí mo ní ọmọ lọ tó bá tásìkò àti ṣùfùrọ̀ ọ̀la ọmọ tó wà nìyẹn ọtí gbọ́ kó o fi sọ́wọ́ ṣe ẹ̀rọ ọ̀gbọ́dọ̀ fi jẹun. Ẹkùn sọ̀rọ̀.